A kú dédé àsìkò yìí, ìgbà yìí rò rọrùn fún wa ò lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yìí láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣọjọ́ ajé Monday, 30 nínú oṣù kẹfà ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di pé ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bí ó ṣe jẹ́ wípé àwọn olóṣèlú tí wọ́n ń bẹ lórí ipò àti àwọn tí wọ́n ń gbáradì láti bọ́ sórí ipò tí ń gbáradì fún ètò ìbò ọdún 2027 báyìí, ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC láti ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀gbẹ́ni Ọlátúbọ̀sún Oyintilóye, òun mà ń ló ti rọ gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ olóṣèlú láti símẹ̀dọ̀ kí wọ́n fi ọ̀dọ̀ lórí òróòrò kí wọ́n sì fi àyè sílẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ṣe ààrẹ orílẹ̀-èdè yìí, èyí tóun náà jẹ́ ọ̀kan gbòógì nínú ọmọ ẹgbẹ́ òṣèlú APC kó lè rójú ráyè ṣètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gbẹ́ni Oyintilóye tó jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ olùgbárùkùtì fún ètò àti ìpolongo ìbò sí ipò ààrẹ lọ́dún 2023 lẹ́gbẹ́ òṣèlú APC, òun ló sọ ọ̀rọ̀ náà nílùú Òṣogbo lọ́jọ́ àìkú Sunday lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, sọ wípé ìyàlẹ́nu ló jẹ́ pẹ̀lú bó ṣe jẹ́ wípé àwọn olóṣèlú, àwọn tó jẹ́ wípé ohun tí wọ́n fẹ́ jẹ ni wọ́n mọ̀, wọn ọkọ̀ kílẹ̀ ó mọ̀ ò ní aago 2 ọ̀gànjọ́ òru wípé bí wọ́n ṣe ń ṣe ààrẹ Bọ́lá Tinubu lọ́nà, ó wá rọ gbogbo àwọn olóṣèlú ọ̀hún láti símẹ̀dọ̀ kí wọ́n fọ̀dọ̀ lórí òróòrò wọn kí wọ́n sì fi ààrẹ Tinubu lára balẹ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló mọ̀, òun ló ní ikùn tí ò bá yó òun ló mọ̀, bó sì yó náà Tinubu ló lè sọ ò, kí wọ́n jẹ́ kí ààrẹ Tinubu sọ ìpinnu rẹ̀ yálà yóò díje dupò ààrẹ sí ipò lẹ́ẹ̀kan sí lọ́dún 2027 tàbí yóò fi àdàgbà ètò rọ̀, kí wọ́n jẹ́ kí ààrẹ Tinubu sọ látinú ọkàn rẹ̀ kí wọ́n sì fún ààrẹ Tinubu láàyè kó lè rójú ráyè ṣe ètò ìṣèjọba àti ìṣòro tó kàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Oyintilóye ní bẹ́ẹ̀ bá wò ó dáadáa, ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń là kọjá lọ́wọ́ báyìí o, tó sì nílò ojúwòye ààrẹ Tinubu. Ó ní ṣùgbọ́n pẹ̀lú bó àwọn olóṣèlú, àwọn aríjẹ nídìí àbòsí bí wọ́n ṣe ń lọ ààrẹ Tinubu ní ìfun tí wọ́n ń lọ lọ́wọ́ lọ lẹ́sẹ̀ kó lè díje dupò ààrẹ lẹ́ẹ̀kan sí láì bìkítà ohun tí ó tẹ̀yìn rẹ̀ jáde yìí, ó ní wọn nílé fún ààrẹ Tinubu láyè láti gbájúmọ́ ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán, ó wá rọ ààrẹ Tinubu láti lè jẹ́ kí gbogbo àwọn èèyàn wọ̀nyí ó mọ̀ wípé ohun tó bá kàn náà ni à ń gbájúmọ́ o, bí igi bá wólégi tòkè ẹ̀ lákánkán yàn. Ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ ààrẹ Tinubu lọ́kàn kó sì lè rójú ráyè ṣohun tó kàn fún àwọn ọmọlẹ̀ yìí kí wọ́n lè gbé òṣùbà káre fún ààrẹ Tinubu, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jáde lẹ́nu ọ̀gbẹ́ni Oyintilóye sí àwọn olóṣèlú àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Lórí ipò tí orílẹ̀-èdè wa Nàìjíríà wà, ọ̀kan nínú àwọn ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023, gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Anambra, ọ̀gbẹ́ni Peter Obi, ló ti bẹnu àtẹ́lu ìrìnàjò ààrẹ Bọ́lá Tinubu kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè Russia lọ́wọ́ báyìí, tó ṣe àpèjúwe ìrìnàjò náà gẹ́gẹ́ bí ìrìnàjò eléyìí tó jẹ́ aláìbìkítà, àìnáání àti wípé ẹni tí ò ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn. Peter Obi tó sọ wípé ipò tó orílẹ̀-èdè Nàìjíríà wà yìí, ó nílò ojúwòye ààrẹ Bọ́lá Tinubu láti lè farabalẹ̀ tán ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní yálà kí Tinubu ó gbájúmọ́ ìṣòro ilẹ̀ yìí, ń ṣe ní fò káàkiri bí ẹyẹlé, ó ní eléyìí tó sì lè ṣe àkóbá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Peter Obi wá ní nítòun òun rọ Bọ́lá Tinubu láti padà sórílẹ̀-èdè yìí, gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú ìrìn àjò kúrò lórílẹ̀-èdè Nàìjíríà níwájú rẹ̀ kó fagilé kó lè gbájúmọ́ nǹkan tó kàn ní orílẹ̀-èdè Nàìjíríà.
wọ́n ní àwọn ọ̀rọ̀ tí Peter Obi tó fi léde lórí ìkànnì X rẹ̀ tá a mọ̀ sí abẹ́yẹfò Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó wá rọ gbogbo àwọn ènìyàn tí wọ́n rọ̀gbà yí ààrẹ Tinubu ká o láti lè sọ òótọ́ fún ààrẹ Bọ́lá Tinubu wípé orílẹ̀-èdè Nàìjíríà ó ń kojú àwọn ìṣòro, ó ń la àwọn nǹkan èyí tó nira kọjá o, gẹ́gẹ́ bí Peter Obi bó ti fi ọ̀rọ̀ náà léde lórí ìkànnì ayélujára rẹ̀. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ohun tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ni yóò kọ sẹ́lòmíì o. Àwọn ẹgbẹ́ kan tí ṣe ti ọmọ Yorùbá èyí tí wọ́n pè ní Yorùbá Commitment Group YCG, àwọn mà ní wọ́n ti gbé òṣùbà káre fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu lórí ipa takuntakun àti iṣẹ́ takuntakun eléyìí tí ètò ìṣèjọba rẹ̀ tó gùn lé o ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ẹgbẹ́ náà tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde lánàá ti ṣe ọjọ́ àìkú Sunday ọjọ́ 29 nínú oṣù kẹfà ọdún yìí, tí wọ́n ṣe àpèjúwe ààrẹ Tinubu gẹ́gẹ́ bí ìbùkún fún orílẹ̀-èdè Nàìjíríà àti mẹ̀sáyà láti yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ọ̀fìnkìn ìṣòro àìríjẹ àìrímu àti ètò ààbò tó ti mẹ́hẹ̀. Eléyìí tí wọ́n sọ di mímọ̀ wípé láti bí ọdún méjì sẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu ti gùn lé àga àléfà ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní nǹkan ti bẹ̀rẹ̀ sí ní fararọ ní orílẹ̀-èdè yìí yàtọ̀ sí bó ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọ̀rọ̀ yìí tó jẹyọ nínú ọ̀rọ̀ tí àwọn tí wọ́n jẹ́ ògúnná gbòǹgbò nínú ẹgbẹ́ YCG tí wọ́n fi léde ní eléyìí tí ọ̀gbẹ́ni Olúgbénga Oyèwùsì àti arábìnrin Bukky Túndé Ọ̀ṣúnrìndé tí wọ́n fi ọwọ́ sí ọ̀rọ̀ náà sọ di mímọ̀ wípé gbogbo nǹkan ló ti yí padà yàtọ̀ sí bó ti rí tẹ́lẹ̀. Wọ́n ní bí ẹ bá wo ẹ̀ka ètò ọrọ̀ ajé ó ti yàtọ̀ sí tẹ́lẹ̀ o, èyí tó ti ń ṣe dáadáa báyìí tí nǹkan ti rọ̀pọ̀kún ọ̀pọ̀kú ní gbogbo àwọn nǹkan tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń tà tí wọ́n sì ń rà. Wọ́n ní bẹ́ẹ̀ bá wo ètò ààbò náà ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tó jẹ́ wípé a lè sùn a lè wò ó lámọ̀ lọ́wọ́ yìí o, oníkálukú ló lè sùn tí wọ́n sì lè hànú dáadáa bó ti fẹ́ àti bó ti yẹ o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn ẹgbẹ́ ọ̀hún tí wọ́n fi léde lẹ́yìn tí wọ́n parí ìpàdé wọn èyí tó wáyé o nílùú Abẹ́òkúta olúlu ìpínlẹ̀ Ògùn lópin ọ̀sẹ̀ yìí tó kọjá yìí, tí wọ́n sì bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Lákòótán wọ́n rọ gbogbo ọmọ Nàìjíríà láti súgbà ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó lè ṣe àṣeyọrí lórí ètò ìṣèjọba rẹ̀. Lórí kí ìlú lè mọ́ kí wọ́n lè fọ̀lú mọ́, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn òun mà ń ló ti tẹ ọ̀kan nínú àwọn ògbóǹtarìgì ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí ṣe ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ èyí tí wọ́n pè ní ẹyẹ confraternity ńlọ́wọ́ ti bà báyìí. Ọ̀gbẹ́ni Ismail Afọlábí ni wọ́n ti rọ́wọ́ tó níbi ààyè kan èyí tí wọ́n kóra jọ pọ̀ sí tí wọ́n ṣe ìpàdé láti ṣe ìkọlù kó tó di pé ọwọ́ pálábá wọn ó ségi sọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn eyín arábìnrin Ọmọlọ́lá Òdútọ́lá tó fi ọ̀rọ̀ náà léde fún àwọn oníròyìn jẹ lábọ̀ wípé o lásìkò tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n ti bẹ̀rẹ̀ wádìí kó tó di wípé wọ́n náwó gan ọ̀gbẹ́ni Ismail Afọlábí gẹ́gẹ́ bí wọ́n ti sọ wípé ìgbín kì í rìn kókó olóore o. Wọ́n ní Afọlábí ó rìn sọ́wọ́ àwọn agbófinró èyí tí wọ́n ká ìbọn ìléwọ́ ẹlẹ́nu méjì èyí tó kún fún ọta àti àwọn ohun ìjà olóró tí wọ́n ká mọ́ lọ́wọ́ ohun tí àwọn akẹgbẹ́ rẹ̀ níbi tí wọ́n ti ń ṣe ìpàdé láti lọ ṣe ìkọlù. Ọmọlọ́lá sọ wípé báyìí ni ìwádìí ti bẹ̀rẹ̀ tó sì jẹ́ wípé ní kò pẹ́ yìí o wọn yóò taari rẹ̀ àti àwọn tí wọ́n jọ kó lọ síwájú ilé ẹjọ́ kí ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Ògùn kó ṣe ìdájọ́ náà bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, àgbà ọ̀jẹ̀ gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti elédè Yorùbá eyín ọ̀gbẹ́ni Ládùdé òun mà ń ló ti sọ ìka àbámọ̀ tóun kì bọnu báyìí lórí gbogbo wàhálà eléyìí tí wọ́n ṣe lásìkò tí wọ́n ṣe ìpolongo ìbò fún ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2023. Ládùdé tó sọ di mímọ̀ lórí ètò kan èyí tó fi fọ́nrán rẹ̀ léde
ní àti ọ̀sán àti òru ní gbogbo àwọn òṣèré sinimá ni wọ́n fi ń rìn káàkiri kó woro sí woro, kọ̀rọ̀ sí kọ̀rọ̀, ìletò sí ìletò tí wọ́n fi ń tẹ̀lé Bọ́lá Tinubu káàkiri láti lè ṣe ìpolongo ìbò fún un kí wọ́n lè dìbò fún un lọ́dún náà lọ́hùn-ún kó lè wọlé sí ipò ààrẹ. Ọ̀gbẹ́ni Lálùdé ní sí ìyàlẹ́nu ó ní oṣù kan àti ọ̀sẹ̀ mẹ́ta ń gbogbo wọn lò tí wọ́n fi ń káàkiri pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àmọ́ àwọn ti fi ìka àbámọ̀ bọnu o lẹ́yìn tí Bọ́lá Tinubu wọlé. Wọ́n ní gbogbo ìlérí tó jẹ́ o àti eléyìí tó ṣe fún agboolé amúlùúdùn kò sí kankan nínú rẹ̀ èyí tí Tinubu tó ti ìmúṣẹ. Ó ní yàtọ̀ sí èyí ó ní bí àwọn ti rìn káàkiri ẹgbẹ̀rún mẹ́wàá náírà 10,000 naira ni wọ́n fún àwọn gẹ́gẹ́ bí owó oúnjẹ lójoojúmọ́, tó sì jẹ́ wípé púpọ̀ nínú wọn ló ná ju ẹgbẹ̀rún mẹ́wàá lọ lójúmọ́ fún jíjẹ àti mímu tó fi mọ́ owó ọkọ̀. Lálùdé ní ẹgbẹ̀rún mẹ́wàá yìí ó jẹ́ owó àbùkù gbáà nítorí wípé lásìkò tí àwọn káàkiri yìí tí wọ́n fún àwọn ní ẹgbẹ̀rún mẹ́wàá nínú rẹ̀ làwọn yóò ti san owó ilé ìtura tí àwọn yóò sùn sí nínú ìpínlẹ̀ èyí tí àwọn bá wà, bákan náà san owó oúnjẹ àti owó ohun mímu tó fi mọ́ wípé àwọn ń ṣe ọmọlúàbí ní ìgboro ayé, èyí tó túmọ̀ sí wípé ẹgbẹ̀rún mẹ́wàá náírà kò tán ìṣòro, bẹ́ẹ̀ ni kò sí ká nǹkan kan nínú owó tí àwọn náà o, bí kò ṣe wípé ìgbàgbọ́ tí àwọn ní nínú ààrẹ Bọ́lá Tinubu ní ìgbà tó ń bẹ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó tó ń ṣe fún àwọn òṣèré àti agboolé amúlùúdùn ló mú àwọn bọ́ síta láti ṣe àtìlẹ́yìn fún wípé yóò padà sánjọ́. Ó ní kàkà kí ọsàn kó so dídùn, ìkorò ló ń so láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu o. Ẹgbẹ̀rún mẹ́wàá náírà ni wọ́n sì ń fún àwọn lójúmọ́ gẹ́gẹ́ bí owó ìrìn ẹsẹ̀ wọn, èyí tó jáde lẹ́nu Lálùdé Ajagajígì Ògùn. Tó ẹyẹ èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrìn míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé wàhálà ìdààmú ò ní kàn wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.